Atọ̀nà ilẹ̀ Oòduà ìyẹn atọ̀nà fún gbogbo ilẹ̀ Yorùbá Olóyè Ìbíyìnká Bọ̀dé George tó tún jẹ́ aṣíwájú fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party pàápàá ní ilẹ̀ Yorùbá tiwa ńbí, ó mà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣẹ̀ṣẹ̀ sọ lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ 23 oṣù Kejìlá ọdún tá a wà yìí ìyẹn the 23rd of December 2024. Ẹ rántí pé lọ́jọ́ Monday ọ̀sẹ̀ yìí ní Tinubu ni ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ àkọ́kọ́ pẹ̀lú àwọn oníròyìn èyí tó ń pè ní Presidential Media Chat ní ilé ẹ̀ tó wà lágbègbè Bọ́dílọ̀ yún ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó, tó sì jẹ́ pé àwọn oníròyìn bíi 6 ni wọ́n ṣà láti àwọn iléeṣẹ́ ìròyìn káàkiri. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ń ṣe fún Ààrẹ Bọ́lá Tinubu náà ti béèrè oríṣiríṣi ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n béèrè ọ̀rọ̀ nípa owó ìrànwọ́ epo ìyẹn subsidy tí ààrẹ yọ ní kété tó gbàjọba lóṣù karùn-ún ọdún tó kọjá. Bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ lórí ibi ìnira àti ọ̀wọ́ngógó tó gba gbogbo Nàìjíríà. Wọ́n sọ̀rọ̀ lórí ètò ààbò, owó epo tó wọ́n àti oríṣiríṣi nǹkan. Bẹ́ẹ̀ ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fèsì sí ìbéèrè kọ̀ọ̀kan níwọ̀n bí agbára ẹ̀ ṣe gbé àti bí ó ṣe lérò pé ọ̀rọ̀ náà bó ṣe rí. Ṣá o, lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ tí Ààrẹ Bọ́lá Tinubu tó ṣe pẹ̀lú àwọn oníròyìn náà, oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti ń sọ nípa ẹ̀ o. Eléyìí gan ló sì jẹ́ kí Bọ̀dé George kóun náà kó dá sí ọ̀rọ̀ ọ̀hún nínú ìfọ̀rọ̀wérọ̀ tí bàbá ẹni ọdún 79 tó ṣe pẹ̀lú tẹlifíṣàn Channels ní ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà yìí ìyẹn the 24th of December 2024. Lẹ́yìn ọjọ́ kejì tí Tinubu ṣe ìfọ̀rọ̀wérọ̀ náà, ìní Bọ̀dé George ní bóun ṣe gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ náà olóhùn kan mìíràn ni ó sì ṣe òun láàánú wípé ìsọkúsọ ní Tinubu sọ àti pé bí ẹni tí kò tiẹ̀ ní àánú àwọn ọmọ Nàìjíríà nínú gbogbo ohun tó ṣe nínú ìfọ̀rọ̀wérọ̀ náà. Olóyè Bọ̀dé George kò dì í mọ̀ pé pẹ̀lú bí Tinubu bó ṣe sọ pé àwọn ọmọ Nàìjíríà wọ́n ṣe dáadáa fún òun, wọ́n ṣàtìlẹ́yìn fún òun lásìkò ètò ìdìbò, wọ́n sì dìbò fún òun. Ó ní irú èyí tí ọ̀gá ẹ̀ tó gba ìjọba lọ́wọ́ ẹ̀ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari náà sọ. Ó ní tó yẹ kí Tinubu ṣe fún àwọn ọmọ Nàìjíríà náà padà ní láti dùn wọ́n nù, láti ṣe nǹkan fẹ́ àti láti jẹ́ kí agbára wọn ká oúnjẹ àti nǹkan tán nílò. Ṣùgbọ́n tó ní dípò eléyìí níṣe ni wọ́n máa fìyà jẹ ọmọ Nàìjíríà tí agbára wọn ò ká oúnjẹ àti àwọn nǹkan amáyédẹrùn tí wọ́n nílò. Bọ̀dé George wá ní nígbà tí ọ̀rọ̀ ti rí báyìí tí ìlú le koko, ó ní dípò kí Tinubu máa sọ̀rọ̀ tùnú kó máa fáwọn èèyàn ní ìwúrí, ó lẹ́nu ló ń jà, ìgbéraga ló sì ń jà wípé kò sí nǹkan tí òun lè ṣe sí gbogbo ohun tóun ti ṣe tó ń fa ìnira nítorí pé òun ti ṣe àti pé fún àǹfààní àwọn ọmọ Nàìjíríà ni. Bọ̀dé George ní adarí rere kan kò gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀. Ó lẹ́bẹ̀ ló yẹ kí irú adarí bẹ́ẹ̀ kó máa bẹ̀ tí kì í ṣe pé kó kàn máa sọ pé òun ti ṣe tóun fẹ́ ṣe náà kò sí nǹkan tí òun lè rí ṣe sí rárá àti rárá.